lára àwọn olórin tó gbé Pasuma sórí Currency wà nù ọ́ ká sòótọ́ ká sòdodo kí wá ló lè mú yàbàrà kí ló lè mú yíbìrì. bàbá mo ò lè sọ pé Pasuma sórí ẹ̀ tó bá gbé Pasuma sórí tó bá gbọ́ ọ̀kan wàá sọ fún ni àdájì òun gbọ́ ọ̀kan báyìí àmọ́ ìgbọ́ tó ti sọ fún tó ti fi lè pé kí ló ní tí ó ní ó gbé sórí nìyẹn ó fẹ́ràn ẹni ojú ayé lájọ́ ń ṣe nìyẹn tó àwádẹ́kẹ̀ lágbólé fújì tiwa ẹni tálájú wà sọ́ọ̀lá bí bá ti láì àwọn náà gbọ́dọ̀ láìké ìfẹ́ yẹn làwọn náà fún ta Currency tẹ́lifíṣọ̀n àmọ́ níjọ́ tóun náà ti lò pé àpàṣọ bá àwọn lọ́wọ́ ti bá lówó mọ́ṣẹ́ lọ́dọ̀ Paso irọ́ ló pa ṣẹ́rí ọ̀tọ̀ ni pé wọ́n kọ́yàn lórí lọ́tọ̀ ọ̀tọ̀ ni pé mo mọ ikọ̀ lọ́tọ̀ bàbá èèyàn tó fẹ́ràn fàráyé àwọn tó wà lẹ́yìn Paso pọ̀ ó ti ẹ̀ kí Alhaji Paso náà bẹ́ẹ̀ tó wà gbà jẹ́ ṣàánú eléyìí látòdìdì nàdọ̀ wá sí kò lọ́dẹ̀ ń pè lẹ́kọ̀ọ́ tó ń pè Ìbàdàn so àdàbí ni kẹ́ni yẹn kọ́ máa sọ̀rọ̀ àdàbí ti wà. ẹ̀yin tèmi àní pé ọ̀dáde àná lábí Pasuma orí tó ṣe fẹ́ èmi kò láfiwé o ṣé lọ́jọ́ tèmi ń pa mí tó fún mi lóúnjẹ o àbíbàtọ̀ ẹ̀kọ́ mi tí Paso tẹ́wọ́ gbà mí kò mẹ́yẹ tó ṣù mí ó gbà mí tọwọ́ tẹ́sẹ̀ o lẹ́yìn èyí ó tún fi ní ìdí àrèmọ àjọṣe wa má bàjẹ́ bá mi ṣàmì bá mi ṣàmì o pátápátá. nígbà tí wàhálà bẹ́ sílẹ̀ láàrin Currency àti Pasuma ẹ̀yin náà jáde ńgbà yẹn ẹ kọrin ẹ sọ gbogbo ẹ wí gbogbo ẹ in solidarity pẹ̀lú Aláyé kí ló mú iṣẹ́ lẹ́yìn gbà yẹn. bàbá ní láti jáde ṣe mọ̀ pé létí náà bá fọwọ́ ara rẹ̀ ó bá bílí pé òun fẹ́ tẹni tó kọ yẹn ṣe so kò lè bọ́ síbò torí Paso làwà ń jẹ Paso dẹ̀ ń ṣàánú ọmọdé ó ń ṣàánú àgbàlagbà lórí iṣẹ́ fújì òyì sí àmọ́ Paso ló yẹ kó yí sí fáwọn so ẹnì kó wàá lè máa fi Paso pé òun fẹ́ fi kọ́ bọ́ọ̀lù irọ́ o àwọn náà ní gba àwọn tí ó fẹ́ la máa sọ fún torí ẹni tó bá ti sọ pé màmá wù bẹ̀rẹ̀ tẹ̀ ó fẹ́ gbọ́ntọ̀ bí màmá ẹ̀ ṣe lọ nígbà tí ọ̀rọ̀ yẹn wá lọ ńgbà yẹn Wasiu jáde wọ́n bẹ Alára wọ́n bẹ Ajero pé kálukú mọ́ bínú mọ́ kí Currency náà kó wá sẹ́kọ̀ọ́ ó wá bẹ Aláyé kí gbogbo ẹ̀kọ́ lè tán ṣùgbọ́n nígbà tí Paso máa ṣe birthday àgbúrò Currency ń bẹ. bàbá Alhaji Wasiu Ayinde ké wá ní ọtí mẹ́rin lọ́la jẹ́ kó pẹ́ fún wa àwọn lọ́sàn pé kí Currency kó lọ bẹ Alhaji Wasiu Alabi àmọ́ Alhaji Currency tọ́jú kó lọ bẹ Paso yẹn òun láfojú di kò wá so wọ́n ní láti pé ó ti di kọ́lọ́múdọ́mù ìyá ìgbé nìyẹn bí òun ti dá dúró obìnrin kò ti dá wà tó Ọlọ́run ló ń jẹ́ kí èèyàn dá wà lóòótọ́ àmọ́ tó bá fi tọ̀gá tó gbé ẹ ṣe ó léwu. ìgbà yẹn ṣé a ṣe lè sọ pé olú ayé rí parí. tó bá tẹ́ nìyẹn bá wá tó kó wá gbà ẹ̀ ìjà títọ̀ Alhaji Wasiu Alabi ẹni tí ò ń bínú tán ni wọ́n níbẹ̀ Ọlọ́run lọ́kùn tẹ bá wo gbogbo láìpẹ́ Alhaji Wasiu Alabi òkà àkọ́kú òun lé ayé le òun kókókó ó ní pé tí wọ́n ti ṣọ̀wọ́n sí tẹ bá ti wá ó ti tán. bọ̀ ìgbà tí Táyé ń sọ ni pé òun ò kọ́sẹ́ lọ́dọ̀ Paso pé dẹ̀ pé tó bá ti ẹ̀dùn lọ gan náà kò ń ṣe nǹkan tó pọ̀ ìdáhùn ìwà ní bàbá òun pé ẹ̀gbọ́n ló jẹ́ sóun pé bí ẹ̀gbọ́n ló jẹ́ sóun kóun ò dẹ̀ kọ́ni lábẹ́ oore wo lẹ́yìn rò pé Paso máa ṣe fún Táyé tó gba ayé ń pariwo káàkiri. tí Táyé Currency bá lóun ò kọ́sẹ́ lọ́dọ̀ Paso irọ́ ló pa ṣẹ́rí ọ̀tọ̀ ni pé wọ́n kọ́yàn lórí lọ́tọ̀ ọ̀tọ̀ ni pé mo mọ ikọ̀ lọ́tọ̀ bàbá èèyàn tó fẹ́ràn fàráyé àwọn tó wà lẹ́yìn Paso pọ̀ ó ti ẹ̀ kí Alhaji Paso náà bẹ́ẹ̀ tó wà gbà jẹ́ ṣàánú eléyìí látòdìdì nàdọ̀ wá sí kò lọ́dẹ̀ ń pè lẹ́kọ̀ọ́ tó ń pè Ìbàdàn so àdàbí ni kẹ́ni yẹn kọ́ máa sọ̀rọ̀ àdàbí ti wà. àdúgbò gbogbo àwọn wàhálà yẹn gan Àlàbí ò sọ̀rọ̀ o ẹ̀yà kan náà ló sọ èyí tó fi sọ pé ológbò bẹ́ẹ̀ ni. ṣé Currency ni Paso ń bá pẹ̀lú ológbò ni àbí àwọn ọkàn ti lọ bẹ̀. bàbá òwe lọ̀rọ̀ bàbá mọ̀ pé tẹ́ bá ti ra nǹkan ọ̀sìn tẹ́ ń fún lóúnjẹ tó ń rí tó ń yọ̀ mọ́ yín ìjọ tó bá ti tàbí mẹ́yìn tó lóhun àgbò tó lóhun fẹ́ kọ́yìn ẹ máa wá solution sí sọ́rọ̀ ẹ̀ lè má bàa ṣe mọ́ àbí kẹ̀kọ́ kẹ́ eré tí mo bá ṣe yẹ stop wẹ̀ lónìí kí omi débẹ̀. rẹ́kọ̀dì ó ti mélòó bá ti ṣe. rẹ́kọ̀dì mi ti di mẹ́ta ẹ̀kọ́ ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ báyìí o ìyẹn jámọ̀ ìyẹn kankan ló máa ṣe náà tó Alhaji Wasiu Alabi ló ṣe fún mi àwọn ẹ̀ lọ́ máa ṣe lọ́ọ̀ṣì àwọn lọ́ máa ṣe gbogbo ẹ̀ so ẹ̀wọ̀n kan ní ká bá ti dúró ti èmi ò ṣojú méjì mo joyè lọ́dọ̀ olóyin ọmọ lẹ́yìn bá wà sí àgbà mi sọ pé gbogbo olóyin ń ṣọ̀gá mi kọ́ bá ṣe mi gbọ́ o Alhaji Wasiu Alabi ni bàbá mi ló ń ṣàánú mi aláàánú mi ni tí mo bá fẹ́ lọ́wọ́ fún mi. àjọṣe pé wọ́n bẹ̀rẹ̀ tọ́jú mélòó báyìí. tí mo ti wà lẹ́yìn Alhaji Wasiu Alabi bẹ́ẹ̀ ni ó ti pẹ́ o ṣé ti máa sọ yọ ọdún ẹlòmíì àdìwọ̀ nìyẹn já mọ́ àwọn òkè níjọ́ ti máa sọ yọ ọdún yàrá jẹjọ́ ti fẹ́ lọ́ọ̀ ṣàbọ̀. báwo lè ṣe dọ̀dọ̀ wọn gan báwo lè ṣe dọ̀dọ̀ wọn. Alhaji Wasiu Alabi ṣàánú mi ni ọlá màmí àbíjà gbogbo àyẹ̀wò àmọ́ mi torí ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn mo ti máa ń ṣe jọ́ nígbèlé ní ìdàgbò
gbogbo ẹni tó bá mọ̀ ọ̀rẹ́ alájà. ọ̀dọ̀ ọ̀rẹ́ alájà wọ́n jọ máa ń ṣe tíátà ní pẹ̀lú ọ̀rẹ́ wọn yẹn àwọn ọ̀rẹ́ wọn yẹn ní ṣọ́ọ̀bù lọ́jọ́ máa ń ta bíà ibẹ̀ ni mo ti máa ń ṣe jọ́ bẹ́ẹ̀ ni màmá tí wọ́n kọ́ mi wípé wọ́n máa jẹ́ kí n mọ Alhaji Wasiu Alabi àmọ́ ní December time wọ́n máa ń ṣe kíní kan ní tẹ́jú oṣù ṣáná 7 gbogbo onífújì ló máa ń lọ bẹ̀ ibẹ̀ ni mo ti pàdé Alhaji Wasiu Alabi. ó ti pẹ́ bẹ́ẹ̀ ni ó ti pẹ́. tó onífújì máa ń kó iṣẹ́ lọ àmọ́ mo kó iṣẹ́ tèmi dání Alhaji Wasiu Alabi wà ní kí n má lò pé kí n lè tọ̀ wọ́n mi nígbàgbé gbà yẹn kíkó slippers mo wọ̀ Alhaji Wasiu Alabi nígbà gbà lẹ́sẹ̀ wọ́n wá pé olómìnira wọn jáde wọ́n gba shoe lẹ́sẹ̀ olómìnira wọn kàn sí mi lẹ́sẹ̀ pé kékeré kọ́. kí lè rò pé wọ́n rí tẹ́lẹ̀ ṣe ògbélé kí náà rí. yálàjà ti bá wọn sọ̀rọ̀. Alájà ò tiẹ̀ tí mọ̀ ọ́n á pé gbogbo wọn Alájà mo ò tí ì mọ̀ pé mo ti pàdé wọn ṣègbà tó ṣe tán wọ́n fún mi ní owó wípé kí n lọ rọṣọ kí n máa múra nígbà àmọ́ tó bá ti di jọ́ kejì tí wọ́n bọ̀ ọ́ ní ọ́fíìsì mo lè lọ bá wọn jọ́ kejì náà wọ́n bá mi sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n padà fún mi lówó nígbà wọn fẹ́ kí n máa múra ṣẹ́ ọ̀sẹ̀ tó máa tẹ̀lé mo ṣe jọ́ọ̀bù lọ́dọ̀ ọ̀rẹ́ Alájà wá bẹ̀ ìgbà tó bá di jọ́ Monday Alájà wá ní pé kí n máa bọ̀ ní mo ò lè gbàgbé láyé wọ́n ní máa bọ̀ níwájú pé fúláwà ibẹ̀ lọ ti mú mi lọ́wọ́ Alhaji Wasiu Alabi pé ọmọ yìí mo fẹ́ kó dì mú kó máa tẹ̀lé ẹ ní ohun tí mo fi jáwé kọ̀ọ̀kan sódò wọn. kò sí kí àwọn àtẹnukọ́ mọ̀ ní gbọ́mísí omi òtó kẹtí wọn bá Paso bọ̀ ṣé kò sí ọjọ́ kan ọjà kò sọ́jọ́ kan àsọ ni. bàbá ẹni tó bá ń tẹ̀lé kò sí kẹ́ má ṣe ra yín àmọ́ wàá wò pé aláàánú ẹ̀ kò ní bínú tó bá fẹ́ lẹ́mìí Ọlọ́run lọ́fọ̀ tó bá ṣe àdádì mi kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ mi o wọ́n á bẹ̀ mí ni tó bá dẹ̀ jẹ́ mi náà ni màá bẹ̀ wọ́n àdúrà bàbá mi ni mo lè wá tó pé wọ́n ṣe mọ́ burúkú fún mi àmọ́ ṣe mọ́ tó bá bí mi inú kí wọ́n bínú èmi ni mo ń ṣe ra mi nìyẹn. lára àwọn olórin tó gbé Paso rí kọ́lẹ́sì wà nù wọn o ká so òótọ́ ká so òdodo kí wá ló lè mú yàbàrà kí ló lè mú yíbìrì. bàbá mo ò lè sọ pé Paso rí ẹ tó bá gbé Paso rí tó bá gbọ́ ọ̀kan kan wàá sọ fún ni àdáàdì òmò gbọ́ ọ̀kan báyìí àmọ́ ìwọ tó ti sọ fún tó ti bílí pé kí ló ní tí ó ní o ò gbé sórí nìyẹn o ò fẹ́ràn ẹni ojú ayé lájọ́ ń ṣe nìyẹn tó àwádẹ́kẹ̀ lágbólé fújì tiwa ẹni tí Alhaji Wasiu Alabi bá ti láì àwọn náà gbọ́dọ̀ láì kẹ́ ìfẹ́ yẹn làwọn náà fún ta ìkọ́rẹ́nsì tẹ́lifíṣọ̀ rẹ̀ àmọ́ níjọ́ tóun náà ti lò pé Paso bá àwọn náà dẹ́rù pé yọ ọmọ yẹn tún padà sí ẹ. ẹni padà lẹ́yìn àbí. rárá Ọlọ́run ló padà lẹ́yìn Ọlọ́run ló máa ń dúró sẹ́dá mi ì lè sọ pé mo padà lẹ́yìn ẹ̀ torí Ọlọ́run ló dà àmọ́ ní fújì tiwa ìfẹ́ ta jọ ń bá wa lò ó ti yájú sára wájú tó ń fọ́ àlọ́ ìjà. fújì ọ̀gá ńlá bí. bẹ́ẹ̀ ní fújì ọ̀gá ńlá lèmi sọ. Àrẹ̀mọ tí lẹ́dà tó wá ti wá wọlé sọ̀dọ̀ Paso náà báyìí Ìbàdàn lòun náà ti wà tó bá di ọ̀la tó lọ́ba tún ṣe bí kọ́lẹ́sì ńkọ́. Olúwa ló mọ̀ wà ìwà tó ní kálukú bá mọ̀ kó máa wù kò sẹ́dá kan ire wà nù ibi ibi wà nù ire nu tó bá wù ó ṣe dáadáa bàbá bẹ tó bá wù ó ṣe dáadáa bàbá bẹ àdúrà tó ní máa gbà fún ti lẹ́dà ni pé Ọlọ́run tó lé mi tó lọ́lọ́ òní jó ṣùwà. àyẹ̀wò oyè tẹ́ jẹ́ yìí ó wu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó fẹ́ jẹ́ tí kò mú ìjà wá tí kò mógun wá kó ti wá jẹ́ pé sàràfọ̀ náà fi jà rẹ̀ mọ́ ọ̀gá ńlá. bàbá ogun wa bẹ́ẹ̀ àmọ́ Alhaji Wasiu Alabi yan dáadáa ni Alhaji Wasiu Alabi ní kinní kan tó bá ti fẹ́ kọ́ kò ní jẹ́ kó gbà lọ́wọ́ ẹ̀ mọ́ kò sí kékeré lọ́ba kò sí kékeré lọ́ba ká Alhaji ẹni tọ́lọ̀ ń dání ó dẹ̀ mọ̀ ọ̀dì èmi tí mo tẹ̀lé Paso ìyá tó bí mi lónìí kì í tẹ̀lé Paso tó ìyá mi ti fa ayé lẹ̀ ìyá mi rí i pé àyẹ̀ni tí mo tẹ̀lé ibẹ̀ ni máa gbà ní láàrin tẹ bá wo lẹ́nu tó mẹ́ta yẹn sí wọ́n sọ̀rọ̀ London Alhaji Wasiu Alabi fún mi ní London pé kí n máa lọ ẹ̀rí gba London báyìí. Àrẹ̀mọ lọ London báyìí. Alhaji Wasiu Alabi ló fún mi. ẹ kẹ́ta ayé bèrè lè ẹ̀yin náà ti gbọ́ òṣèjì ìwáṣí láyè tí àwọn èèyàn ní máa nàka àbùkù sí ẹ̀lẹ́ kọ̀ọ̀kan ẹni àṣàlábà wo tí ò mọ́rin kọ́ Paso gbégbé kò gbéra ẹ̀ kò máa mú kékeré bẹ̀rù sílẹ̀. bàbá mọ̀ pé gbogbo èèyàn lè táyé lọ́rùn má jẹ́ kí gbogbo ayé láìkí ẹ àwọn èèyàn ò fẹ́ràn àná bíi nílùú tó ti bí bá a ṣe sallallahu alaihi wasallam. wọn ò fẹ́ràn ẹ àmọ́ ìgbà tó lọ sí ìlú bòmíì lọ́sẹ̀ wá ń jẹun pé àṣà sọ ọmọ bẹ́ẹ̀ lọ yẹn ṣe rí Alhaji Wasiu Alabi lọ́nà jẹ́ kẹ́mi ẹ̀kú tó pẹ́ fún wa àwọn ẹlòmíì náà ò fẹ́ràn ẹ̀kú sí tọ́jú ní wọn ò fẹ́ràn ẹ̀ àṣìwọ́n tó máa jẹun gbogbo ẹ̀ náà wọ́n máa gbà fún Ọlọ́run lórí ìṣàkábàdì gbọ́ àrẹ̀mọ̀ ọ̀gá ẹ gbà fún Ọlọ́run ìwọ tó wájú òbí mọ wàá gbà fún Ọlọ́run látara mi tó bá mọ̀ pọ̀ mọ̀ ẹ̀ ṣiṣẹ́ wàá gbà fún Ọlọ́run látara mi kò sẹ́ni tó mọ̀ ń ṣàfún Ọlọ́run. ṣé bá tẹ̀lé àwọn ọ̀rọ̀ yìí kí ló máa wá sí lọ́kàn. tí bá ti rí wọ́n ń jẹ́ kí n ṣí pani tí bá gbọ́ pé àjàràbà mi bọ̀ màá tún wò pé mo ló kù
Ọlọ́run tún gbé mi débi tó kù. ní tèmi Sàràfà ní gbogbo ẹni tẹ̀lé ní tèmi ẹbí alálùbáríkà o lẹ́bi ọ̀ ẹ̀yin olólùfẹ́ wa December ti dé tán o kò ní di gbogbo amẹ́rù lọ o ní bá December lọ ẹ ṣe gbogbo ẹ̀ jẹ́.